Bàbá, kí ni máa fa kí àwọn babaláwo máa gbá yẹn? Before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorubadun Online TV. Jẹkújẹ náà. Bí ti bò. Fẹ́ rí ohun tó máa ń fà á ó póríṣiríṣi. Ẹlòmíì nínú àwọn èèyàn tí wọ́n tọ̀ babaláwo lọ, ẹlòmíì gan kọ́ babaláwo ló ní nírọ́. Bí ti bò. A bá rò pé nǹkan báyìí ni àwọn ń fẹ́, bóyá bíbò àṣírí nípa oògùn owó. Ẹlòmíì lè sọ pé òun wó oògùn owó. Babaláwo ẹ lè sọ pé oṣólẹ̀ ni ó wà, òun mọ oògùn owó. Bàbá, gbogbo ọ̀nà ni ẹ bá ń wá, owó wà. Ẹ sì mọ̀ pé ẹni tó nídìí owó, òun ò fẹ́ sọ pé ó dáa, àwọ̀ ọgbọ́n dá sí. Ó máa ń wáyé bẹ́ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa ń wá báyẹn. Pé oògùn owó gidi, àwọn ò nídìí oṣólẹ̀, àwọn ò nídìí bíbò àṣírí. Oògùn tí ó gbowó wá gidi ni. Kò easy, kò dàbí tàtijọ́. Àwọn èsílé téèyàn máa ń lò fún irú kan báyìí táwọn bá wá lò ń gbà yẹn, wọ́n ń rí nírọ̀rùn, kò ṣeé rí nísìn. Béèyàn bá rọ pé òun wá rú ẹ̀ nísìn, ẹ̀wọ̀n ni ó kú sí. Bọ̀tẹ́lòmíì á rò pé gbogbo tó bá jẹ mọ́ ni tó mọ jẹ́ kẹ́lòmíì ò bọ́ sọ́wọ́. Jẹ́ kẹ́lòmíì ò bọ́ sọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ sì ni ẹlòmíì babaláwo míì yàtọ̀ fún pé à ń jáwé à ń jágbé, kò níṣẹ́ míì. Kò níṣẹ́ míì lọ́wọ́. Òun la fẹ́ fi ṣe gbogbo bùkátà lé ayé ẹ̀, tí ó yẹ pé tọ̀ wọ́n sọ pé yìí á lò mọ́, wọ́n lé yìí á lò mọ́. Ìran ẹlòmíì kì í ṣe iṣẹ́ awo. Bí ibo. Ìran ẹlòmíì kì í ṣe iṣẹ́ awo. Nígbà tí ọ̀rọ̀ OPC tí OPC dé, Àgbẹ̀kọ̀yà, gbogbo pé a ṣoògùn bọn, a ṣe wá, a ṣẹ̀yìn, tó yẹ pé nínú Congress wọ́n mọ̀ sọ pé ẹ lọ jáwé báyìí, ẹ lọ jáwé báyìí fi ṣe báyìí. Ẹlòmíì ti bẹ̀dẹ̀ babaláwo. Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì ti bẹ̀dẹ̀ babaláwo tí ò sínú iṣẹ́ ìran ẹ̀. Bẹ́ẹ̀ ni. Irú àwọn ọ̀pọ̀lọpọ̀ báyẹn, ẹlòmíì tó jẹ́ pé bóyá ọ̀rẹ́ ẹ̀ kan ló kàn jíwèé bàbá ẹ̀ gbé, tó náà rí jí gbà mọ́ lọ́wọ́, á ti pasẹ̀ di babaláwo. Ṣé mọ̀ pé yẹn kì í ṣèran? Oríṣiríṣi báyẹn ló wà nílé ayé. Bàbá. Ìdí tí fọwọ́ pé gbájúgbájú fi pọ̀ nìyẹn. Ìran wà nídìí iṣẹ́ awo. Ìran wà nídìí iṣẹ́ awo. Bí èmi ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí, ìran wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ awo ni mo fi ń jẹ́ Awóyẹmí. Bàbá wa ní Jáwóyẹmí, à ń jẹ́ Dálémọ fóògùn lọ́tọ̀. A sì tún jẹ́ ọmọ torí ogun wálé ayé nínú ilé wa. Àbúrò dádì mi Dálémọ fóògùn lọ́tọ̀ ni. Àbẹ́ni tó bá ti Dálémọ fóògùn ṣé kì í ṣe babaláwo? Ẹ ti ń Jáwóyẹmí ṣe ṣe babaláwo? Láàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹlòmíì ò sí níran wọn. Ọtí bíi pé ká rí ìwé he ká ṣe kan, ká lọ mẹ́tìn kankan máa kọ́ àní nǹkan ká máa kọ́lẹ̀. Ẹlòmíì ti bẹ̀dẹ̀ babaláwo. Ṣé ẹ ti sọ OPC rí ni? Coordinator gan ni mí ní OPC. Bíbó, coordinator bíbó. Coordinator, olùdarí. Ṣé àbílí pé bí mo ṣe ń wá bíbá ètò mi mọ̀ pé mo ń kó OPC? Kódà ọ̀pọ̀lọpọ̀ coordinator ni ẹ bá pẹ́ ń béèrè coordinator Akíntọ́lá látòrí tòjó mẹ́ẹ̀ẹ́dì. Coordinator náà mọ̀ ìmọ̀. Coordinator ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí mọ́. Kí lẹ̀ ń coordinate? Kí lẹ̀ ń coordinate? Nípa OPC náà ni àwọn èèyàn náà ni. Mo coordinate ìletò bíi 16 gbà yẹn. Àìsáàyè mọ́ náà ni ló jẹ́ gbé fẹ́ lòmí. Ọ̀ síbẹ̀síbẹ̀ náà ní ìsìnkú sí nǹkan tó lè rújú. Wọ́n á wá sọ́dọ̀ coordinator. Àwọn ẹ ti face àwọn ogun kan rí. Àmẹ́yẹ. Bí ìtìbò. Ní ọ̀rẹ́ bí yìí, nígbà kan tí òyìnbó tó gbé òyìnbó kan tó gbé wọnú tọ́njà, odidi jọ́ 15 days la lò mẹ́ ká tó jáde. Wọ́n jí òyìnbó gbé ńgbà yẹn. Bẹ́ẹ̀ ni. Àwọn olójígbé. Àwọn ajínigbé náà ni. Wọ́n jí òyìnbó gbé. Wọ́n jí gbé. Ẹ̀dẹ̀ gbà padà. A rí padà. Gbà míì kan sọ pé express o lè ti blọọkù títì o, ọ̀nà Benin o lè blọọkù títì gbogbo gbà yẹn. Àrùn àìgbọ́fìn àti kó asára àti kó bọ̀ kó gbẹgbà ẹ̀. Òdì sí téèyàn ń bẹ̀rù kú bọ́ báyìí.
coordinator OPC ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ mọ̀ nípa iṣẹ́ OPC dáadáa ńgbà yẹn. Di sí gan. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá wò dáadáa ìdí iṣẹ́ tí ẹ̀yìn láàyò yìí ìyá yín rè. Bẹ́ẹ̀ni. Màmá ẹ̀yin lẹ bí wọn. Bẹ́ẹ̀ni èmi mo bí o. Màmá ẹ̀yin bó ẹ̀yin lẹ bí wọn. Èmi ni mo bí. Lẹ́wọ́n dàbí ọmọge yìí. Kì í sọ ọmọ ẹlòmíì. Ẹ̀yin lẹ bí wọn. Bẹ́ẹ̀ni. Bóun náà ṣe jẹ́ nídìí iṣẹ́ awo. Ó jẹ́ pàtàkì. Ó jẹ́ pàtàkì o. Pàtàkì ni ó jẹ́ ń bẹ̀. Wọ́n bí wọn sínú ẹ̀ ni. Wọ́n bí sínú. Ìdílé wọn iṣẹ́ awo ni wọn ò dẹ̀ fi ń ṣèkà. Wọn ò fi ń pààyàn jẹ, wọn ò fi ń dáyàn lóró. Wọ́n máa ṣàánú èèyàn. Ìdílé wọn ìdí iṣẹ́ awo ni. Torí bí tí mo béèrè kinní kan lọ́wọ́ bàbá mo ní bàbá ń jò lẹ́ lọ ṣọ́ọ̀ṣì bàbá ní jẹ́ mọ́ bá ìlànà tí mo wà yìí bàbá ní jẹ́ mọ́ bá lọ ẹ jẹ́ mọ́ bá lọ ná. Tẹ́ bá wà wò bàbá níbo ni iṣẹ́ ẹ̀sẹ̀ ń lọ lásìkò yìí torí tẹ́ bá rí ọmọ kékeré ní ìsìn báyìí yóò fi ìlẹ̀kẹ̀ fá sọ́wọ́ ọmọ nípa afá kọ̀mọ̀ nípa afá ìlẹ̀kẹ̀ ọ̀ṣọ́ wà lọ́wọ́ rẹ̀ ẹ rí i pé tẹ́ bá wò ìṣẹ̀ṣe ti ń gbáyé lọ. Ìṣẹ̀ṣe ti ń gbáyé lọ nígbà tó bá tó díẹ̀ sí nísìnyí àwọn ìjọba wa àná ò tún fẹjú sí wọn ò fẹjú sí ìrìn àjò ìṣẹ̀ṣe yìí torí ìgbà tó bá ti jẹ́ pé bí jìbìtì tó bá ti ń pọ̀ nídìí ẹ̀ a mọ̀ ní ẹ̀rí ìdánilójú dámọ̀ gbà láti state láti local government ẹni tí ò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ tó kọ ẹ̀ ti wà register wọ́n bá ti gbámú náà yóò fẹ́ ní problem lórí àyè pé ó ti fẹ́ gba ayé báyìí ayédèrú sì ti fẹ́ wọ̀ irú àwa ẹ̀ gan ń kọ wá lé mi nú irú àwa ẹ̀ gan ń kọ wá lé mi nú tó bẹ́ẹ̀ lómi bá pè yán ní bàbá aláwọn ò gba èèyàn gbọ́ mọ́ tá lẹ fẹ́ gbàgbọ́ ẹnìkan sì pè mí láti Canada lẹ́nìí ó ní àti babaláwo àti aláfáà o àti kírísítẹ́nì o ó ní ò tiẹ̀ gbẹ́ni kankan gbọ́ mọ́ ó ní àwọn ti ṣe wọ́n ti gbá wọ́n ti ṣe gbogbo ẹ̀ ibi ẹ̀rìn dé ni mo ní lóòótọ́ lòdòdó mọ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n bógo bá jẹ́ tọlọ́run èyí tí a bá ti sọ pé báyìí ni Ọlọ́run máa ń bá wa lọ́wọ́ sí torí à ń ṣe iṣẹ́ pẹ̀lú òtítọ́ ni tí a bá lè ṣe kan pẹ̀lú òtítọ́ tí ò ti ní ẹ̀mí jìbìtì lọ́kàn Ọlọ́run ló mèrò ọkàn òkà kú Ọlọ́run á sì sọ dàṣẹ. Bàbá ó tọ́ nímọ̀ ìgbẹ́jọ wà ní ìṣe àwòrán yìí. Tí ìbá ní ìṣí nísìn báyìí ó ti lé ní 45 years. Tẹ́ ẹ ti gbé iṣẹ́ awo lọ́wọ́. Tẹ́ ẹ ti gbé iṣẹ́ awo lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ó ti lé ní 45 years. Ó ti lé 45 years. Láti ìgbà tẹ́ ti wá ń ṣe tí ẹ̀wà rẹ̀ nìkan kan tí ó sọ pé bàbá ẹ ṣe nǹkan fún mi kò ṣiṣẹ́. A rí ṣùgbọ́n tábàárẹ̀ tí a bá ṣe nǹkan fún tí ò bá ṣiṣẹ́ tó bá sọ àtúnṣe oríṣìí ní ìfún ni tó sọ pé èyí mú o bàbá kì í ṣe gbogbo kan ní mo bẹ́lẹ̀ dá èèyàn mọ̀. Bí ti bò. Tá a bá ṣoríṣìí kan ṣé mọ̀ pé oríṣiríṣi ẹ̀dùn níbẹ̀ lọ́wọ́ Ṣàngó ètò òwú ló fi ń pagi kó fi ń pa ọ̀pẹ ńbẹ̀. Tá a bá ṣoríṣìí kan tí ò bá mu àtúnṣe oríṣìí kejì màtá fi ṣe mẹ́ta àárẹ̀ tí ó bẹ̀lẹ̀ dá ẹ̀mú bẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ bá fi ṣoríṣìí mẹ́ta àárẹ̀ tó bẹ̀. Màtá fi ṣoríṣìí mẹ́ta àárẹ̀ tí ó gbà mú bẹ̀. Bàbá lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe náà ni mo fẹ́ padà sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú òyìnbó wọ́n fẹ́ràn ìṣẹ̀ṣe ṣùgbọ́n àwọn babaláwo Nàìjíríà náà ń yí ọkàn wọn padà nípa wípé ká ń lo jìbìtì fún èèyàn. Bàbá ṣé tẹ bá rí fọwọ́ ní babaláwo ṣe dànù. Wọ́n mọ̀ pé nínú ìwé mímọ́ náà wọ́n nípa ìwà wọn nínú ìṣesí wọn la ó fi mọ̀ wọ́n. Bá a bá rí nínú ọ̀rọ̀ sísọ ẹ̀ torí èèyàn lédele rí èèyàn níṣẹ́ ká sọ pé fọwọ́ ẹ̀nà lélẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá rìn láàrin ìṣẹ́jú 5 sí 6 a bá ti ń gbọ́ gbogbo ìrìn àjò ẹnu ẹ̀ a ti mọ̀ pé eléyìí àyàbá kan ni sáré tó wá nǹkan jẹ ló pọ̀ jù. Bàbá nínú babaláwo àti oníṣègùn kí ni ìyàtọ̀? Ṣe rí babaláwo máa ń dífá wọ́n máa ń ṣètùtù wọ́n máa ń ṣèrúbọ
ń ṣègùn ó kàn jáwé kó jágbò kò mọ̀ nípa pé ká yẹ nǹkan wò ṣùgbọ́n bá bá ní báyìí ní ṣèyàn á mọ̀ nípa ẹ̀ téèyàn ò bá sì kó méjèèjì papọ̀ èèyàn ó padà fẹ́ donírọ́ ni gbogbo torí fún kíni nǹkan míì wà tí a ní tó jẹ́ pé àwọn àgbà náà wà nídìí nǹkan yìí tẹ́ ẹ̀ bá béèrè dáadáa kẹ́ fún àwọn àgbà ní tí ń ṣe ti àgbà bẹ́ẹ̀ jáwé agbòjù bẹ́ẹ̀ lọ kò ní turun ẹyọ kan a sì sọ donírọ́ a rí i pé oníṣègùn míì tó bá fẹ́ ṣiṣẹ́ kan tó bá rí i pé iṣẹ́ yìí ti fẹ́ bọ́ síṣẹ́ àwọn àgbà á tọ babaláwo lọ á dífá ní tí wọ́n bá ṣe á ṣe tí ọba ṣe á ṣe tó bá yẹ kán ṣe á ṣe bí ó bá wá padà wá jáwé tó jágbò yóò ṣiṣẹ́ tó yẹ kó ṣe. màmá kí lẹ mọ̀ nípa bàbá yìí dáadáa ṣé wọn ẹ̀sùn jìbìtì èèyàn. kódà ẹran ìgbà tó ti wà ní iṣẹ́ babaláwo tó ṣe mi ò rí jìbìtì lọ́wọ́ ẹ̀ bó bá dẹ̀ ṣe nǹkan fún yàn wọ́n máa ṣàdúrà fún mi wọ́n máa ṣàdúrà fún mi gbogbo àwọn tó ń ṣe nǹkan fún àdúrà náà ṣe hàn pé iṣẹ́ ẹ̀ á máa lọ déédéé á dẹ̀ máa lọ sókè kò ní relẹ̀ á máa gbàdúrà fún mi. àdúrà náà máa ń gbà fún wọn. bàbá màmá tẹ́ bá wò dáadáa ṣé bá ṣe ń ṣe ìṣẹ̀ṣe yẹn ṣe láìkẹ́. mo láìkẹ́ ẹ o. kí ló tẹ́ fi láìkẹ́. fún pé òun níṣẹ́ òun níṣẹ́ èmi tẹ́ ń wò mo lọ ṣọ́ọ̀ṣì àmọ́ ìṣe tiẹ̀ a máa ṣe ó dẹ̀ ń yẹ ó ń yẹ ìṣe láìkẹ́ o mi ì lòdì sí o ṣọ́ọ̀ṣì tèmi náà lọ kò lòdì sí. níbo ni ìṣẹ̀ṣe ń lọ báyìí bàbá. ibi ayọ̀ náà ní lọ. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá wò dáadáa wọ́n ní ẹni tí ó bá gba Jésù lólúwa tó lùgbàlà rẹ̀ ò ní lè dọ̀run sẹ́mi. pé kò ní lè dọ̀run ẹ̀yin sì rè ìṣẹ̀ṣe lẹ gbé lọ́wọ́ yìí tó kọ̀m̀plìtì. bákan náà ni nípa gbígba Jésù lólúwa tó lùgbàlà òní ká sòótọ́ ká sì ní ìbẹ̀rù tẹ́ bá ti sòótọ́ tẹ́ sì ní ìbẹ̀rù tí ẹ ní ẹ̀mí tí ó pa ẹnìkejì lára ara gbígba Jésù náà ni bẹ́ẹ̀ ni ọ̀nà tó ká fún gbàǹgbà ló yàtọ̀ Ọlọ́run pé méjì. a jẹ́ pé téèyàn bá jẹ́ pásọ yẹn ò ní kọ́ mọ́ gbàfá. bí fa bá àmìyẹ pásọ tí ń gbafá n kò bá ṣe tí ò rojú tu ẹ̀ tán sì ni ó gbafá tí ó sì mọ ọgbọ́n tí ó fi gbà. pásọ lè ṣe kọ́ mọ́ rojú tù. dáadáa. so iṣẹ́ pásọ náà tó máa dàrú bí ẹsẹ̀ télọ̀. jẹjẹ ẹsẹ̀ télọ̀ gan lọ bẹ́ẹ̀ tó kó sínú èrùn. yóò ṣe kò ní rojú tù. kò ní rojú tù. dábàá ní kí pásọ lọ gbafá. láṣọ pọ́gbọ́n la wo. tèbí ẹni tó bá sọ fún ni. nígbà tí ò bá ti tò fẹ́ nìkan kan pé báyìí ni. ó kakú ló mọ bó ṣe rìn tílẹ̀ fi sú. bàbá lórí ọ̀rọ̀ Ifá sẹ́yìn náà máa kó Ifá fún yàn. mi ì kó Ifá fún yàn. torí mo mọ̀ pé ẹ̀ ní parọ́. mi ì kó Ifá fún yàn. ọmọ oní ọ̀rẹ́ tó ń kó fún yàn tó mọ̀ nípa ẹ̀ dáadáa. ẹ̀yin ò kó Ifá fún yàn tí kí ló dé tẹ̀ fi kó Ifá fún yàn. mi ò lọ nípa ẹ̀ 16 lèmi dà. mo jogún bá ní. ẹ kó Ifá fún yàn. mi ì kó Ifá fún yàn. mi ò mọ̀ ní mi ò kó Ifá fún yàn. ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi wà ní tàbá fẹ́ kó Ifá fún yàn wà ní kọ́nà mú 15 million wá. bọ̀tì ọ̀rẹ́ tèmi mọ̀ tó ń kó fún yàn kò tó bá yàn. kò tó 15 million. gbà tí ó fi ná 500 600 gan bí ò bá yẹ pé bí nǹkan ṣe wọ́n tẹran wọn tí gbogbo ẹ̀ wọ́n ó dìpẹ́ǹd lé bí n tó bá yọ nínú ifá ẹ̀ nígbà tó bá péjọ mẹ́ta tó bá gbóhùn fá òun ni ìnáwó fi máa ń wà ńbẹ̀ kì í ṣe pé bóyá ìnáwó kan rẹpẹtẹ bọ̀tì àrúbọ ẹbọ rúrú náà ló máa ń kówó lọ ńbẹ̀. bàbá kí ni wọ́n pè ní ègún. 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 ó níbi tí mo ń lọ tí mo fi béèrè kí náà pè ní ègún. ègún yẹn ó lágbára púpọ̀. ègún yẹn ó ti wà látayébáyé. ó ti wà látayébáyé tí ò sì parẹ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. tẹ́ bá wo ẹsẹ̀ kan nínú báíbù nínú ìwé mímọ́ wọ́n ní bàbá jẹ èso àjàrà
eyín kan àwọn ọmọ ṣé mọ̀ pé ara ègún kan nìyẹn. bàbá jẹ èso èso eyín sì ń ka àjàrà àwọn ọmọ. eyín sì ń kan àwọn ọmọ. wọ́n ní a ó béèrè ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹta. ṣé mọ̀ para ègún ni. ní tí àwọn bàbá wa bá ṣe kalẹ̀ làá náà mọ̀ jẹ. ẹ wo bí ègún mi ti bẹ̀rẹ̀ nísìnyí nípa ṣé mọ̀ pé láyé àtijọ́ wọ́n máa ń kó ẹrú. bẹ́ẹ̀ni. so àṣìlò ẹrú ó fa ègún. àṣìlò ẹrú débi pé ẹni tó jagun tó kó ẹrú wálé wọ́n dẹ̀ tó ń bá ẹrú yẹn mú gẹ́gẹ́ bí ìyàwó ọ̀tí wọ́n ń lò nílòkulò ó bá bímọ wọ́n ṣe tìyàwó tán fẹ́ sílé lọ́yà wọn lọ ra ẹja tútù gbogbo ẹ̀ tán dín tán ṣe gbogbo ẹ̀ ẹrú bá bímọ wọ́n lè sọ pé àtẹ ni ó jẹ. Nínú bí aláboyún yẹn bá ṣe ń rọbí tí ń rọbí gbogbo ègún tó bá dé sílé yẹn gbà yẹn yóò ṣẹ ni. Ègún yẹn láti ìgbà yẹn ègún mi ò parẹ́ nílé mi dè ní. bí ti bó bàbá. ẹ mọ̀ pé nínú ìpọ́njú ló wà yẹn. mọ̀mọ́ mi orí mọ̀mọ́ kí ló dé fi mi orí ó ní nǹkan kan tẹ́ ẹrù tẹ́ fi mi orí. ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé ègún wà mọ̀mọ́. ègún wà o. kí ló ń pè léègùn mọ̀mọ́. nǹkan ń pè léègùn náà ni bàbá ń sọ. Ìdílé kan nílùú wa ẹ̀ ìyálé bímọ oṣù tán fi ń pa ọmọ lára ó ní ilé kejì ìyàwó ẹni tó dẹ̀ bímọ ní ilé kejì sí ilé kejì kò rí oṣù yẹn kò rí kún ọmọ lára kò rówó síra kò mọ ó sáde gbà tó dẹ̀ bímọ yẹn ó dẹ̀ ń wù pé kó ọmọ ẹ̀ náà kí ó fòṣùn rà lára kára ẹ̀ máa dán ó wá jí nílé kejì ibi tẹ́ni yẹn gbé sí ẹni yẹn bá lọ gbé ńbẹ̀ ó yà súré fi pa ọmọ yẹn lára pé ọmọ tòun náà kò máa dán ẹni yẹn wá dé ó ní ta ló gbósùn bíi níbi tó ń gbé sí kò wá jẹ́wọ́ pé kò kọ́ jẹ́wọ́ àmọ́ gbà tó wá yá ó wá jẹ́wọ́ ó lóun lòún jí oṣù yẹn tóun fi kun ọmọ lára ló wá dègún. ó dègún. ló ní òun ò rósùn kun ọmọ òun lára ó ní òun la jí oṣù ni ó ní tó bá dẹ̀ bímọ o ní ibí yìí ò ní ìdílé yẹn ó ní tí wọn bá fọṣù kan la jí oṣù lẹ́ẹ̀kejì kan fi pa ọmọ lára ó ní wọn á rí àwọn ọmọ yẹn wò mo dá ní o mo dá ní o gbà tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ látijọ́ náà tẹ́gùn náà dẹ̀ ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ló bá di pé kán máa kó ọmọ yẹn jáde kán máa pariwo lé pé ó lè kán máa pariwo lé ìyá ẹ̀ òun ló tó rọ ọmọ yẹn wò ó wá dègùn pátápátá kán pọ omi báyìí kán máa àtàwọn àlejò tó ń lọ o gbogbo àwọn tó wà ń bẹ̀ màá bomi sí wọn lára màá bomi sí wọn ó lè láti jọ tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ẹnìyẹn ò ní rí ọmọ yẹn. bàbá séèyàn máa ń rí ègún wò. ṣùgbọ́n ayé dẹ̀ ti da ayé òyìnbó báyìí. ègún wíwò ó lágbára. ó lágbára. wọn bẹ́ẹ̀ pọ̀. ègún wíwò lágbára. séèyàn lè rí ègún séèyàn lè yọ ègún kó. èyàn ò mọ̀ múra o. èyàn ò múra. láti mú ègún kúrò. èyàn ò múra. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ nílùú òyìnbó kò mọ̀ pé ègún ní jàun. ègún ní jàun. a ní pé òun ṣe òun ò rí. elémi òòṣà míì wà lémi tán ti parẹ́ nísìnyí tó sì jẹ́ pé bí wọn ò bá mú ọmọdé bẹ̀ kó wúre ọmọ yẹn ò lè ní lárí. láyé ti wá dayé òyìnbó nísìnyí bóyá ti kó òòṣà yẹn lọ́mọ ti ṣe kan sẹ́wọ̀n pé ègún yẹn ò lè parẹ́. èèyàn mọ̀ wọ inú ẹ̀jẹ̀ Jésù lọ púpọ̀ kó tó di pé kó tó lè parẹ́. ègún lágbára ìṣe kan tó dáa. bàbá ṣe rí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ẹ̀tẹ̀ wà nílùú òyìnbó mo fẹ́ kí ẹ máa gbọ́ mi dáadáa ṣé àmọ̀ pẹ́ lómi ìwà bàbá ogun ayé rẹ̀ ò lè ṣẹ́. ó wà o. ẹnìkan pè mí lórílẹ̀‐èdè Amẹ́ríkà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
ó lóun mọ̀ pé ogun ayé òun ò lè ṣẹ́. Mo ní kí ló tó fi sọ bẹ́ẹ̀, ó lóun ti hùwà burúkú sẹ́yìn ó ń débi wípé òun mọ̀ pé Ọlọ́run gan ò lè dáríjì òun. Ó lóun rò pé gbogbo ìgbà yẹn ní gbogbo 90s, ó lóun rò pé gbogbo ìgbà yẹn pé inú ayọ̀ lòun wà ní, láì mọ̀ pé inú ẹkún àti òṣè gidi ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti tọwọ́ ń bọ́. Ó wá bímọ 4, gbogbo ọmọ 4 ti kú. Ìyàwó tó tún wá fẹ́ òun náà ti kú. Bàbá yẹn wá pè mọ́, á ní bàbá kí ni nǹkan tẹ́ fẹ́? Ó ní kò lè sí solúsọ, ó ní nǹkan ní kò ń kí mi ni. Ó ní torí pé òun ti hùwà burúkú sẹ́yìn. Ó lóun ti hùwà burúkú sẹ́yìn. Bàbá tẹ́ bá worú nǹkan bẹ́ẹ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan bẹ́ẹ̀ ń lo ègbò tó yẹ pé ègùn ní ń jà. Ó pọ̀ tó pọ̀ gidi ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá rò pé tóun bá ti kúrò ní Nàìjíríà, tóun bá ti lọ ìlú èbò pé ogun ti tán. Ẹ jẹ́ pé bó ṣe ń lọ ní tẹ̀lé, ṣé òjìjẹ́ padà nínú òjìjẹ́ wà Nàìjíríà ni, kì í ṣe bó ṣe ń lọ ní tẹ̀lé. Wà ìyẹn ò ràn. Bó wọnú akàn yóò bá wọ̀ dáadáa. Kò síbi tó lè wọ̀ yóò bá wọ̀. Kò síbi tó lè wọ̀. Kò ajẹ́ pé kò sí nǹkan téèyàn lè fi fọ ègùn mọ́, téèyàn fi lè pa ègùn rẹ́. Kò sí nǹkan téèyàn lè fi pa ègùn rẹ́ bàbá. Ó lójú ègún tí ó dédé ṣe parẹ́. Ó lójú. Bàbá, lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, tí wọ́n bá fẹ́ bọ̀gùn nílẹ̀ Yorùbá, ọmọ kan ní 500,000 náà fi ń bọ̀gùn. Ìyàwó bàbá yẹn ti gbọ́ rí o. 500,000. Ẹnìkan ní 1 million náà fi ń bọ̀gùn. Bàbá, irú ògùn bó náà ṣe ń bọ̀gùn nílẹ̀ Yorùbá, táwọn mọ̀ tó 1 million bọ̀. Ògùn bíbọ póríṣiríṣi. Ògùn bíbọ ó ti bẹ̀rẹ̀ látòrí ajá. Ọlá pé bí ajá ṣe wọ́n nísìn, babalá fẹ́ bọ̀gùn, a fẹ́ kó gbogbo ẹ̀ jọ. Ká tẹ̀ pé ara ajá 50,000. Gbàtà fi ná 150 mọ́ gbogbo ẹ̀ yóò parí. Àmọ́ ògùn 1 million mi ò mọ̀ nípa ẹ̀. Ètò ìṣẹ̀lẹ̀ Haúsá gan tán fi àgbò ń bọ Ògún. Dídé ìjòkó síbẹ̀. Ilẹ̀ Haúsá, Haúsá yẹn àgbò náà máa ń lò. Èmi rò pé wọ́n fi 1 million bọ Ògún. Àárín yẹn ò yé ni. Tẹ́tà bá ti rajá, tá ti rẹmu, tá ti robì, tá yan àgbàdo, ẹ̀yìn ẹ̀wà, ẹ̀sùnsù, ẹmu, tá sì kó mọ́rìwò yọ sójú Ògún. Níbi ká wúre ló kù. Ẹni tá bá wá wúre fún, tá bá bọ̀gún fún, tí àdúrà ẹ̀ bá gbà, ó wá lè padà ṣe tó ju 1 million lọ fún yẹn o. Ṣùgbọ́n pé ìpìlẹ̀ ṣe ògún bíbọ, kò ṣe mi ò tí ì gbọ́ yẹn rí o. Mo ti rẹ́ nìkan tó ní tẹ́yẹ̀ bá fẹ́ gbẹ́ bọ̀ yẹn lè gbé láti inú yàrá kẹ́ ẹ̀ gbé lọ bedroom. Mo ti rí dáadáa. Láti inú yàrá lọ sí. Yóò sì gbé lọ láti inú yàrá tó bá ti ṣe bọ̀, yóò gbé lọ bedroom. Yóò gbé lọ sí balùwẹ̀ lẹ́ẹ̀kùlé. Àní wọ́n ti gbà náà nù. Ẹbọ lé balùwẹ̀ nù. Bóyá ó lọ gbé fáwọn olúwẹ̀ rí. Bàbá tó yẹ kírú àwọn fọwọ́ ní ẹ̀bẹ̀ tó sì máa wà nílẹ̀ Yorùbá. Kò síbi tí ò sí. Kò síbi tí ò sí. Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa ni. Kò síbi tí fọwọ́ ní ò sí. Kò síbi tí ò sí. Bàbá, mo kí yín dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá sọ́dọ̀ yín, pàápàá jùlọ àwọn tó wá láti ìlú òyìnbó tó wá sí bíbáyìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ń béèrè yín. Mo sì mọ̀ pé tíṣẹ́ ọ̀bà máa dáhùn, wọn ní máa béèrè yín. Èmi ìgbọ́n tiẹ̀ sọ fún mi pé bàbá yẹn ń kọ́, màá ní ṣe bẹ́ẹ̀ ní nọ́mbà lu bàbá lọ́wọ́, láwọn pé bàbá yẹn nọ́mbà ẹ̀ lọ. Ẹ try, nọ́mbà tí ń bẹ lọ́wọ́ wọn náà ní ń bẹ lọ́wọ́ tèmi náà. Ẹ try láti pè wọ́n. Bàbá, gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe, ṣé ẹ ní nǹkan tẹ́ mọ́ ṣe ní mítìn tẹ́ mọ́ fi búra pé ẹ ń bá ṣèké nídìí sí àwo kí lẹ̀ mú? Ó wà dáadáa. Ìbúra wà gidi. Ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe 419 yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní pàdé. Tí mo fi sọ ṣáájú nìyẹn pé ìgbésẹ̀ ò wáyé tó jẹ́ pé anybody ó mọ̀ ní ìwé ìdánimọ̀ tí ó wá láti ọ̀dọ̀ ìjọba. A mọ̀ gba ti federal, a gba ti state, a gba ti local government. So gbà yẹn ojú àwọn tí ò sínú ẹgbẹ́, ojú wọn á wá hàn jáde kétépé. Ẹ̀tàn bá ti lè bi léèrè tí ò ní certificate tí ò ní kan, wọ́n á mọ̀ rí wọn mú.
ìgbà tí ìṣẹ̀ṣe ti ń gbajúmọ̀ nísìnyí ìjọba gan á fẹjú sí wọ́n á fẹjú sí báyìí. wọ́n lọ fẹjú sí. wọ́n á fẹjú sí. ìjọba ti lè fẹjú sí nísìnyí báyìí ẹ rí i pé ojú àwọn aṣebi yẹn yóò mọ hàn kétéké ni. kò sẹ́ni mọ́ rìn kórí ó mọ́ mi o ṣùgbọ́n gbogbo ajá ní jẹ̀gbẹ́ ètò bá ti jàjẹ́ bánu òun la máa ń lé. kì í ṣe pé gbogbo nǹkan téèyàn bá ṣe náà ló lè sọ pé òun perfect nípa ẹ̀ Ọlọ́run nìkan ni mo ń ṣe àṣeyọrí ohun gbogbo ṣùgbọ́n kì í ṣe pé kírọ́ wá pọ̀ ju òótọ́ lọ torí ká bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀tí a ní ìgbàgbọ́ pé bàbá ní báyìí ní òòrí pẹ̀lú ẹ̀mí òtítọ́ yóò sì rí bẹ́ẹ̀. ó wà nílùú Akíntọ́lá Akínfọlárìn ẹ ti rí i pé kì í ṣe bàbá yìí ò kì í ṣe àjèjì kì í ṣe pé mo ẹ̀ṣẹ̀ ń gbé bàbá yìí wá sórí ètò tá a bá fẹ́ ṣe pàápàá pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wá láti ìlú òyìnbó ọ̀dọ̀ bàbá yìí mọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá àfi tí bàbá ò bá sílé lókù ọ̀dọ̀ bàbá yìí mọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá torí wípé iṣẹ́ tí ẹ̀ bá ti ń ṣe tó ti lé 45 years tí Ọlọ́run sì ń ràn lọ́wọ́ ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ ká kíkú iṣẹ́ ó kí gbogbo wa o nílẹ̀ àti ní diaspora mo kí gbogbo wa níbikíbi tó lúkálùkù bá wà lókè òkun àti lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ṣe mọ̀ pé gbà mí àmọ́ wà mo fẹ́ káwọn ará òkè òkun ká gbọ́rọ̀ yìí ni o èyí ọmọ gbélú mi tí ì sì ṣe bẹ̀ gangan ní ọyọ kọ́ ọmọ gbé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ní táwọn bá tẹ ṣe báyìí wà láwọn lọ ìlú èbó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ̀ rí oríire rí ò sí ìlú èbó bàbá mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni ìgbà mi ọmọ wà tó yẹ pé oríire èèyàn ní síbi tó wà àbí kílẹ̀ ni mo sọ. ó tọrọ ni ẹ gbọ́ tí bàbá máa ń pa òwe kan wọ́n ní ọgbọ́ pé ọjà tà ó béèrè lọ́wọ́ orí ẹlòmíì tó jẹ́ pé ibi ìlú abínibí ẹ̀ tán rí obi ẹ̀ sí ó ní oríire ẹ̀ wà tó bá ti lè kó mbẹ yóò mọ dààmú kiri ni tó bá ti lè kó mbẹ yóò mọ dààmú kiri ni yóò wá lelelele kò wá ní ba olófin jẹ́ pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe kéèyàn ó mọ ṣe ìtọ̀nà nípa ẹ̀ ìtọ̀nà òun ni kókó ìyẹn ìbéèrè ìwádìí sí téèyàn ìrìn àjò téèyàn bá fẹ́ rìn kéèyàn kọ́ ṣe ìwádìí sí ohun tó bá fẹ́ ṣe bíi ìdíwọ́ ìdínà ń bẹ̀ òun ni a kọ́ mú kúrò a bá ti mú kúrò ìrìn àjò yẹn á ṣe gerege ṣùgbọ́n ẹlòmíì ó kàn sọ pé òun ti rówó kan ó ti gba fíṣà yáì ó dàbọ̀ náà nìyẹn Canada ló yẹ kó lọ ni o US ló yẹ kó lọ ni o Australia ló yẹ kó lọ ni o kò ní béèrè pé bolẹ̀ ẹlẹ́dàá àwọn tó ti bá aláàánú pàdé a kàn decide fún rẹ̀ á lọ ògbà tó bá dọ̀ wá ṣe kò ní mọ ààrẹ lómi tó ti lò 45 years ní another country tí ò dá pátárà. àní bàbá kan tiẹ̀ ṣe pè mí ó láti 1973 bíi 54 bíi 51 years ago ló ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà òun ò tí ì ra blọọkù kankan sí Nàìjíríà ó lóun ò tí ì kọ́lé bàbá kí ni máa fà á torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á mọ̀ wò pé ogun ní ń jaun ṣe nígbà tí òye tó yé mi dáadáa ni mo tó mọ̀ pé ìlú òyìnbó kì í ṣe bí ọlà ibi ọlà gẹ́ngbà míì gan mọ́ wà tó jẹ́ pé ó lè jàbúlé èèyàn ẹlòmíì wà tó jẹ́ pé ìlú abínibí ẹ̀ níbi ọlẹ̀ yóò sì mọ sáré kiri alóò fẹ́ lọ ìlú èbó alamẹ́ríkà ló ń fẹ́ lọ o aníkẹ́ni kan ló ń fẹ́ lọ o bàbá ilẹ̀ rí sọ̀rọ̀ o ẹlòmíì wà kò gbọ́dọ̀ fodò ìgbàdúmọ̀ ló kò gbọ́dọ̀ fodò ni pé kò gbọ́dọ̀ fo gbogbo orí rẹ̀ kò kọjá ìlú ẹ̀. òun náà ni tí mo sọ pé gbogbo téèyàn ó bá ti láàyè kó kọ́ béèrè téèyàn ó béèrè wọ́n ní a béèrè ọ̀nà kì í ṣìnà téèyàn bá ti béèrè ó bá ti rí i pé lọ́tún lósì yẹn bóyá ọ̀dọ̀ èèyàn mẹ́ta ló lọ tí méjì tó rọ̀ àwọn méjì bára wọn mu tó jẹ́ pé tẹnìkan ló kàn tó ra fẹ́ ara pẹ́ díẹ̀ ó ti mọ̀ pé ibi tọ́nà wà nìyẹn ṣùgbọ́n kákan mọ́ ẹ mọ̀ pé nínú àwọn ológun ìbò náà wọ́n ní ká mọ̀ ṣe self medication ká kọ́ lọ fún tẹ́ẹ̀sì náà ni pé ìbéèrè ká mọ nǹkan kan tí tó ń ṣẹlẹ̀ tí ìrìnàjò yóò ṣe rí
ẹlòmíín ní ìsìn báyìí wọ́n ní òun fẹ́ kò ní irú abúlé tá a wà lè sọ pé ó sùn Èkó ló dà tó ń lọ kò béèrè ó wọ ọkọ̀ gẹ́rẹ́ báyìí kò kọjá tó gèètì tó di gbáwó ibẹ̀ náà lẹ̀mí ẹ̀dẹ́ parí sí. tó bá yẹ kó béèrè ni wọ́n á ní ìrìn àjò tó fẹ́ nìyí o ó ṣe ń báyìí ó ṣe ń báyìí ó ṣe ń báyìí ẹ mọ̀ pé ibi tó fẹ́ lọ yẹn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ire ẹ̀ wà bọ̀tọ̀ tá ò fẹ́ kó débẹ̀. gbàtọ́ sí tọ́ ti bẹ́ gidi ńkọ́ tó tún lè rí ire yẹn pàdé láéláé ó tún nínú sàárè tó ìbéèrè ló ṣe kókó ní àyẹ̀wò ká bí fálẹ́rì. ẹlòmíì gan tiẹ̀ wà nílùú èbó ẹ rò pé fámìlì yín wà nílùú èbó ni ẹ̀wọ̀n lọ wà. bẹ́ẹ̀ ni. wàhálà ẹ̀wọ̀n lọ ti ẹlòmíì mọ̀. olópọ̀ jù. ọlọ́pàá àwọn kéṣìṣì mi wà tó yẹ pé ẹ̀wọ̀n lẹ́lòmíì wà báyìí mo ṣe ń sọ yìí ẹlòmíì wà láti bí ọdún mẹ́ta láti àmọye ọdún tó ti wà nílùú òyìnbó kò ní sẹ́ kankan lọ́wọ́ mọ́. olópọ̀ jù ẹnìkan sọ pé ó ní 30 years tó ń ti ń wáṣẹ́ tó ti wà nílùú òyìnbó ni olówó ríṣẹ́ ìyá nítàn ló ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé kí lọ́nà àbáyọ ó ní tẹ́wọ̀n bá sì sọ fún pé kàn ṣe báyìí ó ní yóò sọ pé òun nígbàgbọ́ pẹ̀lú gbogbo yẹn nígbàgbọ́ pẹ̀lú gbogbo yẹn ó sì ń lọ ṣọ́ọ̀ṣì ó ń lọ gbogbo ẹ̀ ní odidi 30 ọdún ríṣẹ́ wá wánà àbáyọ. ìyá yẹn ń pè mí lẹ́nu láyà kódà ibi mo ti rìsífù kìíní ẹ̀ ní ó lò ti pèpè látòru àná pé ò lọ mo ní nẹ́tíwọ́ọ̀kì ni. mo sọ fún bọ̀dá kan nígbà tó pè mí mo ní ẹkú mọ bọ̀ lẹ́ka bá ń gba ìsọ̀ ní mẹ́ǹtì máa ń sìn. nọ́mọ sọ̀kadà. nọ́mọ sọ̀kadà torí mi ọmọ bẹ́ẹ̀ yóò ṣe wà ní ìlú òyìnbó tí ò ní lè rí 5,000 profile láàrin oṣù kan tí ó máa sọ kiri ó lè tẹ̀síwá bẹ́ẹ̀ láti 1996 à ń sọ̀rọ̀ báyà bí 29 years ago èkì yẹn wà níbì kan kó sì wà lójú kan bẹ́ẹ̀ láti bí 29 years ago kéèyàn sì wà lójú kan ìlú èbó náà lọ́dọ̀ sọ pé ń wá o kò dẹ̀ lè rí 1,000 naira fílẹ̀ bàbá kì í ṣe gbogbo èèyàn pátápátá ní kádàrá wọn bá ìlú òyìnbó mu. kì í ṣe gbogbo èèyàn la fi sọ pé ọgbọ́n pọ́jà tá a béèrè lọ́wọ́ orí ìrànkọ ìbéèrè lè ẹni bá béèrè ọ̀nà kì í ṣìnà. bàbá àwọn àgbo kan wà tẹ́ mọ́ ṣe lọ́dọ̀ yìí àgbo mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán wà nílẹ̀ àti nílùú òyìnbó mo fẹ́ kán ní àǹfààní sí i àgbo kan báyìí tẹ́ mọ́ ń fún wa tó jẹ́ pé a mọ̀ làágùn màmá gan rẹ́rìn tí ó sì wà ní ilé. ilé tí mo lọ yìí 10 litre mo fi ṣe lọ wọn ò jẹ́ ń gbé bọ̀ àìgbà mo sì ti dé mi ò tí ì kó kan ẹ̀jọ́. àràárọ̀ báyìí ilé akún àtàgbà àtọmọdé ẹlòmíì mú ragolis water wá lóun fẹ́ rọ sinapu tí mo nìkan ra nílé tá a lọ yìí ó lé ní 200,000. ó bẹ tẹgbẹ̀rún náà fáwọn èèyàn lọ. tí mo ń dà sí tán wá dà sí àgbo yẹn wà mọ tọ́nù ẹ̀ padà ẹlòmíì ara sinapu wá pé ó bá ti lè ṣẹ́jú 5 bẹ́ẹ̀ wọ́n á dá padà wọ́n á tún mọ́ gbé lọ. bàbá ẹni tí ó bá ń kojú ìṣòro tí ìṣe pé bọ́já wípé ó fọwọ́ rẹ̀ fàfàkúfà o ṣe solution wa torí ẹlòmíì wà yóò máa kojú ìṣòro ó ti fọwọ́ ara rẹ̀ fàfàkúfà obìnrin míì wà a ní ẹ gbà mí o ọ̀rọ̀ lórí ọmọ ni o ẹ wá bí léèrè béèrè pé kí ni nǹkan tó ń rò pé ó lè ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ó ti pọ̀ ọmọ ìyálé tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti pọ̀ ọmọ ìyàwó ẹ̀ ó ti ba yí àwọn nǹkan kan jẹ́ kọ́mọ tiẹ̀ ò lè gòkè nígbà tó wá fẹ́ di pé àgbà wá dé tó fẹ́ máa jẹ wọn mọ́ ìṣòro bá dé lórí ọmọ bàbá ṣé solution wà fún àwọn tó jẹ́ pé wọn fi ọwọ́ ara wọn bá yí ara wọn jẹ́ ẹja sọ báwọn. ẹni tí ò bá fi ọwọ́ rẹ̀ bá yí ara ẹ̀ jẹ́ tó jẹ́ pé ìṣòro yẹn kàn dé bá ni àá béèrè náà ni ìtẹ́lẹ̀ ẹ̀dá ẹ̀ bá gbà tó bá ní àtúnṣe nípa bá ti sọ pé báyìí ní ká tọ́ báyìí náà là á ṣe tọ́ ètí ò bá sì ní àtúnṣe tó bá dúdú kirikiri tó du ẹ̀ ò dáa ànítọ̀ ẹja kún fàdúrà náà ni èyí ó ṣe sọ fún náà nìyẹn. bàbá a máa ṣẹlẹ̀ ńgbà míì tí iṣẹ́ ò ní ṣeé ṣe. mọ̀ ṣẹlẹ̀ o. bí ìsìbò. ẹni tí tó ti tán fún pátápátá ó dá nísìnyẹn ni tó jẹ́ pé bóyá ọmọ 5 ni lọ sọ pé yóò bílé ayé tó dẹ̀ ti ṣẹ́ 5 irú oògùn la fẹ́ lò fún tí ó fi lóyún. ìfẹ́ ò ní fọ́ọ̀rẹ́ pé bákan mọ́ bọ́ sọ́wọ́ 419 lókù tó mọ̀ gbà
ṣùgbọ́n tí fá bá ti sọ lórí ìrìn àjò ẹ̀ bàbá ti da fánà láti mọ bí léèrè pé ojú mélòó lọ ti ṣẹ́ fún ẹ̀ náà ni ó mọ kà bí ò bá sì kà bí ó bá ti ẹni tí ò bá ti fi ifá tọ̀yàn àì fi ọ̀pẹ̀lẹ̀ tán ẹni tó bá fẹ́ wá ṣe nǹkan tó sì mọ̀ pé ọ̀nà àbáyọ lòun wá kò ní tan babaláwo pé á sọ ìrìn àjò ẹ̀ abẹ́ẹ̀gbọ́ ntọ́lọ̀ ti yọ̀ǹda fún ẹni lọ ti lùsì dànù yẹn ọmọ jẹun ló kù. ọkùnrin wa ń kọ́ tó jẹ́ wípé ẹlòmíì wà ní èbò èmi àsọ a ní lájọ́ tán ti bí òun ọ̀fàfàkúfà o òun sì jẹ́ ń tú o irọ́ ní pa o kò jẹ́ ń tú o àní ẹ̀yẹ̀ jẹ́jẹ́ lòun jẹ́jẹ́ lòun máa lọ kò sí wàhálà kankan wà á mọ̀ gbogbo ṣe wọnú ayé òun bàbá ṣe lè rí pólè ṣó lè rí bẹ́ẹ̀ sà. ẹ mọ̀ pé láì jẹ́ pé ṣòro bí ò bá tójú ẹ̀ tán pátápátá ẹlòmíì ò ní sọ ohun tó ń ṣe òyìnbí náà ṣé ẹ mọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lẹ́nu àjẹ́ ni àti wọn àájò tí wọn gan ni ó pọ̀ jù àwọn ló dẹ̀ ṣiṣẹ́ ẹlẹ́mọ̀ ìyálóde ní omi fán. irú èèyàn wo ni ìyálóde jẹ́. ìyá dáa alágbára nìyá ó lágbára lóòótọ́ ọ̀ kì í ṣèkà. ẹ mọ̀ ìyálóde dáadáa ìyálóde omi fán ó tọ́jú mélòó tẹ́ sí mọ̀ báyìí. nígbà ní parọ́ nísìnyí tọdún 7 sí 8 báyìí. iṣẹ́ náà ló gbé ń pàdé ara yín irú iṣẹ́ wo ni. mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ni torí mo ti lọ interview ìyálóde ìyálóde ló mọ gbogbo Akíntọ́lá dáadáa. dáadáa ọmọ Akíntọ́lá àjọ bí àṣà àbátan ní àjọ múùfù ni. ẹ mọ̀ dáadáa pálágbára èèyàn ni. ìyá dáadáa ni. bàbá tẹ bá wà wò dáadáa ìgbà míì àmọ́ wà tó jẹ́ wípé èèyàn máa níṣòro tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ̀ mọ́ ògùn tó jẹ́ wípé ṣé gbogbo ọ̀rọ̀ èèyàn ló jẹ mọ́ ògùn. kì í ṣe gbogbo ọ̀rọ̀ èèyàn ló jẹ mọ́ ògùn ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ lẹ́bọ ẹlòmíín nísìnyí báyìí bóyá ní tí ń ṣe yìí iṣẹ́ àwọn àgbà ni tẹ bá lọ ń lo oògùn fún kò bí ìgbà téèyàn bá da igbá délẹ̀ téèyàn yín àgbàdo sórí ẹ̀ wọ́n lè jẹ́ pé ń tẹ́bọ ẹ bá yíyàn á ní kan ṣe báyìí kan lọ gbé sórí ìta mẹ́ta kan fi rúbọ ẹlòmíràn lè sọ pé ó dá o mú owó báyìí lọ síbi tí afọ́jú wà àǹbára dáníyàn sí lọ fún oògùn àdẹ̀ṣẹ́ oríṣiríṣi báyìí ló gbogbo ẹ̀ náà kọ́ lo oògùn. ẹlòmíràn wà sọ pé oògùn ò ṣiṣẹ́ lára wọn. ẹ ti gbọ́ rí. ó wà dáadáa ẹlòmíràn ó wà dáadáa tán lóògùn ṣiṣẹ́ lára. kí ni wọ́n fà kó oògùn máa ṣiṣẹ́ lára yẹn. iṣẹ́ ọwọ́ ayé náà ni. ẹni tán bá ti gbọ́wọ́lé lára kò sí tẹ́lẹ̀ lò fún tí ó ṣiṣẹ́. kò sí nǹkan tẹ́lẹ̀ lò fún tí ó ṣiṣẹ́. ẹni tán bá ti gbọ́wọ́lé lára. kò sí tọ́wọ́ bá ti wà lára kò sí tẹ́lẹ̀ lò fún tí ó ṣiṣẹ́. kò sí àmọ́ bá wẹ ọwọ́ yẹn kò. ìdí rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn mọ̀ wò pé wọ́n bó ń ṣiṣẹ́. a mọ̀ pé wọ́n sọ babaláwo donírọ́ ni ọmọ sọ donírọ́ ni. alóògùn tó ṣe fún òun òṣìṣẹ́. a ní òṣìṣẹ́ anákan gbáhùn ni awọ sì wà lára ẹ̀. ẹni tó wọ́ bá wà lára ẹ̀ ṣe lè dá mọ̀. òfin rẹ̀ náà ni ó sọ ẹni tó sọ pé àtijọ́ tó ń di délé ayé wọn ò ṣoògùn rí kó ṣiṣẹ́ lára. ó ti ẹ̀pọ̀ dáadáa ní òyìnbó. ẹ ti mọ̀ pọ́wọ́ ti wà lára ẹ̀ náà nìyẹn. yóò kọ́ wẹ̀ á kọ́ ṣe gbogbo ẹ̀kan tó ṣe ajẹ́gùn fún. ẹ bá sọ pé kò sóògùn òṣìṣẹ́ lára wọn wọn kọ́ wẹ̀ káwọn kọ́ ṣàjẹ́gùn fún. mo kí wa o pàápàá jùlọ níbikíbi tó lókàlùkù bá wà nílẹ̀ àti ní diaspora. ẹ rí wípé mo ṣàlàyé kinní kan mo ti ṣàfihàn abúlé ibi tá a wà yìí. àwọn iṣẹ́ mi wà tó yẹ pé ó mọ́ ń gbé mi wá sábúlé dáadáa pàápàá jùlọ mo wà ní abúlé Akíntọ́lá. àwọn tó bá wo bàbá yìí nínú àwọn èèyàn tó ti wá láti orílẹ̀-èdè Canada àwọn tó ti wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn tó ti wá láti United Kingdom UK wọ́n á ti máa wo bàbá yìí wọ́n á ti máa wò wọ́n. mo ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sọ́dọ̀ bàbá yìí dáadáa tí wọ́n sì ti rí ọ̀pọ̀lọpọ̀ solution sọ̀rọ̀ ayé wọn. bàbá tẹ bá wò dáadáa ṣé solution sì wà ẹ máa gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé kò séwé mọ́ kò ségbò mọ́ pé kò sí nǹkan kan jáde pé irọ́ ni gbogbo àwọn babaláwo pé babaláwo kò sí babaláwo gidi mọ́ tẹ bá gba pàbò wò ṣá babaláwo gidi sì wà. ó dẹ̀ wà
tó wà o. tó bá ti dọ̀rọ̀ owó ńkọ́. ọ̀rọ̀ owó náà ni wàhálà ẹ mọ̀ pé owó lẹ́rí bọ̀ owó ti bà gbogbo nǹkan jẹ́ owó ló bà gbogbo nǹkan jẹ́ ẹ mọ̀ pé ojú àwọn èèyàn wa gùn fún owó púpọ̀ ló fi ń dá ẹni tó yẹ kán ṣe wọn ò ní ṣe owó ẹ̀ wọ́n mọ fáìtì fún ní tí ń ṣẹlẹ̀ nìyẹn. màmá ẹ bá ń kí gbogbo àwọn èèyàn ẹ má bá ń juwọ́ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán wà nílùú òyìnbó àti tán wà ní diaspora ìyá tó bí bàbá èrè o ẹ má bá mi juwọ́ sí wọn ẹ má bá ń kí gbogbo bàbá ẹ má bá ń kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. a fi àkókò kí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lẹ́sẹ̀ kùkú ní ìlú òkèèrè wípé ẹ má jà fi ìṣẹ̀ṣe sílẹ̀ ẹni tó bá ń sọ wípé òun ti ṣe nǹkan wọ́n ń gbà ẹ jẹ́ ká sì mọ ní sùúrù ẹ jẹ́ ká mọ̀ ṣe ìtọ̀nà dáadáa ẹ mọ̀ pé olóòtú Akọ́láwọlé lórí ìkànnì Yorùbá Dùn á mú in débi tí olóòótọ́ wà lóòótọ́ ẹgbẹgbẹ̀wá oníṣègùn babaláwo ló wà ṣùgbọ́n àwọn tó sì ń sòótọ́ wọ́n sì wà síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run ní jẹ́ ká bọ́ sọ́wọ́ o àdúrà wo gbà o. yọmọ dùn mọ́ wa yọmọ korò máwọn ọ̀tá wa torí ọlá ló bí lẹ̀lẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí bẹ́ẹ̀ nú omi Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o náà la fi sọ wípé kó o tó lè ṣe nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń gbọ́ nǹkan tá à ń sọ báyìí wípé ẹ kọ́kọ́ gba ọ̀dọ̀ mi kọjá kẹ́ tó lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíín tó nígbà tá a bá gbá ọ tán bàbá wọ́n gba 3 million 5 lọ́wọ́ ẹnìkan nígbà tá a bá gbá ọ tán lọ́sẹ̀ tó a máa rántí pé ọmọ yẹn kò pe Kọ́lá Aláwọ̀dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bá fún nọ́mbà pé má pe ẹni ní kó o pè kò ní dá mi lóhùn a ní ẹni yẹn gẹ́gẹ́ ibi táwọn aráàlú òyìnbó tó wá bàjẹ́ sí ni wípé tẹ́ bá ní kó mú 50,000 wá alóògùn 50,000 lè ṣiṣẹ́ aló 500,000 yẹn gan lọ́jọ́ original ibikíbi tó lúkàlùkù wa bá wà ẹ̀yin náà ti gbọ́ báyìí wípé ìfarabalẹ̀ olórí ìtọ́jú ara ni yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọ̀ tàwa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o níbikíbi tó lúkàlùkù bá wà nílẹ̀ àti ní diaspora ẹ sì má gbàgbé wípé ìṣẹ̀ṣe lẹ́yìn Yorùbá gbọ́dọ̀ parun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ tó bí kò gbọ́ Yorùbá ọmọ rẹ tó wá fẹ́ márì nílùú èbó ó tó wá lọ fẹ́ èbó ó ti sọ̀rọ̀ ẹnu ó ti sọ lẹ́nu ẹ má ti sọ lẹ́nu ó ti sọ àpò ya rẹ̀ kọ́ bàbá ẹlòmíì ti ẹ̀ mẹ́lú èyìnbó bàbá kan ti ẹ̀ pè mí nítorí bá kó nílùú èbó náà sin sí mo ní kí ló dé ó lóun ti sọ lẹ́nu ti pẹ́ ó lóun ọmọ lé mo ní ṣé bó gbé débí báyìí ni mo ṣe ó ní àlàyé lóun ti wà bí àti lé 50 years mo sì ń sọ àlàyé fún ọ wípé ibi tó wà yẹn nǹkan dídùn lẹ máa jẹ nílùú òyìnbó bí pé kẹ́ jẹ gíra àwọn rice grand rice tẹ́ máa jẹ yẹn àwọn nǹkan yẹn máa ń fa àìsàn sínú àgọ́ ara àìsàn ni máa ń fà sínú àgọ́ ara pè fún ìtọ́jú lórí àwọn àìsàn onírúurú mo mọ̀ pé Ọlọ́run ọba ní mọ́ bí yá gbogbo nǹkan o yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ korò bá wọ̀ ta wa torí nílùú èbó gan bá fẹ́ mú mi nílùú òyìnbó wọ́n fi ṣúgà sí ńgbà míì kò sí gbogbo nǹkan ìlú òyìnbó dídùn ní l'Amẹ́ríkà ní London dídùn ní gbogbo ẹ̀ má sì gbàgbé wípé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá rẹ̀ ò gbọ́dọ̀ parun látòrí rẹ̀ má jẹ́ ó parun o tó bá ti lọ parun látòrí rẹ̀ ìbànújẹ́ gidi ni o fún wa àti ìran rẹ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nítorí mi parun láṣẹ Èdùmàrè ó kí gbogbo wa o Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wà ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ̀ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ jù àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o
ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó. Oúnjẹ kúkú lọ òrìṣà òrìṣà lọ òrìṣà lọ ẹnìkan lọ kódé òkun dọ̀ọ̀sà kódé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. So ẹ̀yin èèyàn mi lórí Yorùbá Dùn Online TV àwa náà tún ní. So nǹkan tí a dá lé lórí ni pé what I'm saying is that the first question of the day, to make money, is it easy? That's a very, very real and, you know, tough question, because to make money nowadays is very hard. Some people work from 8 a.m. to 8 p.m. at the same time earn so little. Why some people, they are abroad there. They will toil in the morning, afternoon, and night. Some people pack snow for a living. Some people don't even have where to stay. Some people, they borrowed money and they are just they do 5 jobs together at a time just to feed and cater for their needs. Then somebody will now come and scam them. That is really, really not good though. Even though they don't say anything, their creator, kódà àwọn èèyàn tẹ́ ń gbowó lọ́wọ́ tẹ́ ń ṣiṣẹ́ fún wọn gan. Àwọn míì gan wà tẹ́ lówó jù, àwọn míì gan wà tó yẹ pé ó yẹ kẹ́ máa help ni, àwọn míì gan wà pé wọ́n disable pé ó yẹ pé ìjọba ló máa ń help wọn tó ń take responsibility wọn up. As èèyàn, where is humanity? Where is humanity? As human, we need to think for ourselves, and we need to think of the other person too. Even the Bible says it, love your neighbor as yourself. Nígbà tí àwọn èèyàn wá ń gbowó ribiribi, èèyàn tó ń gbowó ribiribi lọ, ó mọ̀ bí ó yáwó yẹn send sí ẹnu, ó mọ̀ bí ó pe àwọn ẹbí ẹ̀ ní Nàìjíríà, bí property ẹ̀ tó wà ní Nàìjíríà ló tà tó fi send owó sí ẹ, èèyàn yẹn rẹ̀ wá ṣiṣẹ́ kò dáa. You to reason it, to make money. Wọ́n ní inú ẹ̀gbin ni owó wà. Mo yẹ ẹ̀gbin tó máa ń kànyàn, kí àbùkù àti ẹ̀gbin tó máa ń kànyàn kéèyàn tó rówó, kò sówó tó easy o. Àwọn èèyàn máa ń ṣiṣẹ́, people they work like back to back 247. Some people serve. Before they go chop morning food na 3 o'clock, all because of hustle. Because say they want make am. I beg, please and please, my brother, my sister, anywhere for this country we una dey, I beg. I don't even dey talk am again now. I beg o, make una no give anybody money unless una don contact the owner of this thing. Because I dey talk am now, e dey pay me for body, because to make money no easy. No easy for anywhere. Like, things are really hard. Even if after you make the money, you need to feed. Do you know how much feeding expenses cost nowadays? You need to feed. Some people have 3 kids, 4 kids, and they are even squeezing out the money. Okay, I want to solve my spiritual stuff. Yorùbá ni wá kò dá, ó yẹ ká máa gbé àṣà àti ṣe wa ga ni. Kọ́ máa sọ pé àwọn Yorùbá tún ṣe ó yẹ ká máa pọ́nra wa lé, ká máa gbé wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà àwọn babaláwo yìí náà tó bá ti ṣàgbọ́ pé èèyàn wà nílùú òyìnbó báyìí, bíìlì yẹn kàn rọra high. Kí ló wà ní díẹ̀? Kí ló special nípa ìlú òyìnbó? Kí ló wà nínú òyìnbó yẹn tó jẹ́ kí bíìlì yẹn ó high ju àwa tó wà ní Nàìjíríà lọ? Torí mo sọ pé ẹ lè bíìlì ẹni tó wà ní Nàìjíríà tájọ wà ní Nàìjíríà kẹ́ lè máa bíìlì wọn ní owó ribiribi yẹn. Bíìlì mi pé kẹ́ lè máa bu owó iyebíye yẹn kẹ́ máa bu lé wọn. Kí ló dé? Ṣebí èèyàn ẹlẹ́ran ara wa náà ni wọ́n, ṣebí Yorùbá bíi tiwa náà ni wọ́n tó wà ní ọ̀hún. Tá bá ṣe fún wọn, tá gbowó kékeré tá ṣe fún wọn kó dún, àwa Yorùbá máa ń mọpẹ́ dá. A máa ń san ẹ̀san oore. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ṣe tó bá dún fún wọn, tẹ́ gbowó tí ò pọ̀, àwọn náà máa polongo yín, wọ́n máa ròyìn débi pé àwọn òyìnbó lọ́hùn gan wọ́n wá ṣe nǹkan lọ́wọ́ yín. Èèyàn máa ń ṣe nǹkan kó máa fi ní iyì ni, torí kò máa easy, kò máa rọgbọ rárá. Kí ló dé? Àwa èèyàn dúdú tún wá ń gbá èèyàn dúdú. Kò dá o, nǹkan tí ò dá ni. Nígbà tí èèyàn kúrò ní Nàìjíríà, tí Nàìjíríà bá rọrùn fún ènìyàn ṣá kúrò, tí èèyàn kúrò lódìdí Nàìjíríà pé òun fẹ́ lọ hustle ní ìlú tí bàbá ẹ̀ ò sí, tí ìyá ẹ̀ ò sí, tí ò lẹ́bi, tí ò lára, tó dẹ̀ kọ́ ọmọ àti ìyàwó. Àwọn míì máa kọ́ ọmọ àti ìyàwó lọ, àwọn míì àwọn nìkan ló máa dá lọ. Wọ́n máa sọ gbogbo nǹkan kan, ló máa ń pay everything tó máa ń rà lọ́wọ́, ló máa ń pay tax lé lórí. Ẹ tún wá máa wá ẹ̀yin Nàìjíríà tẹ́ wà ní Nàìjíríà, ẹ tún máa gbà wọ́n easy at all. Most of all these babalawo now, if they just say you dey abroad, say na abroad you dey, say you want to, they go bill you the bill wey be say they no fit bill person wey dey Nigeria. I say, why that thing come dey? Why e dey happen? Anything special for abroad? Anything special for abroad? If person dey Nigeria wey make am well, he go just go abroad for vacation. He no go abroad go work. Now because say e no easy for am, now make am go abroad when he see say whether e go easy for am, make he go work for there. Some people go with their children and their wife. They no get papa, they no get mama for there. They no get relative. They go just go there to go hustle, and people go see they scam them all because say they want solve their spiritual problem. This kind thing, me una look am, me una self check am. E good, e no good, e no make sense.
truth no say make we no talk, and some people go everything where they buy for abroad, now everything that they pay tax for. Some people they go even sell everything where they get for Nigeria, make they take travel out to go. If they can't encounter anything for there, they can't say they need spiritual solution. And person we suppose can't even give them spiritual solution, go come they call big money for them, they scam them. Some people they borrow the money to send though. Some people they call their family. Some people even they abroad, we say that their papa and mama they send them money for abroad. If they like that though, I beg. And some of the babalawo self, when they collect big money for these people, and they even get money past those people self. So Egbam Brahmi. So as I'm saying, Egbam Brahmi. Kenabu beke most people on beke amaemio, otimi we affirm. Otimi Bible every time so otimi hustle no. Kenabu buy for myself, okay, babalawo ni okay dirigwabwe. Obere boss scam obere bo bra like FT okbama opo okbama. Obere obra opopo okbama kemo content. What bra ma say bia yike. Oh, what dia? And it be opere we say on buy beke amamu at beke. You have to me. Some people they go to abroad just for vacations because on perete do no kuba na te do nta. Kenabu they go there to hustle. They work like even racism feminine one me. Racism was say they endure or timi endure so that open mokuba na wife you ba obra bomo me pray spiritual help or spiritual help or sick take obere bo do put whatever me biake okpo Nigeria what's a kenak man buke. So or say tamara ke ko teke me channel kenbo ne iye mie be menebo dirigwo be mbo iye mie be mbo spiritual solution dom kimbo se take yokuba gbe ko anybody separate me say program be nana we be Yoruba do online TV be nana we be ten yo or pay mu ino kwa ma ko mu ye fekumo o kale me han mu makinga o so nwo sele nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wá sórí program leni ni pé information àwọn ọ̀rọ̀ yo tó wá dé tí ni pé àwọn babaláwo kan and they are gbowó lílámùlà like wọ́n máa gbowó ribiribi owó tó pọ̀ ní ọwọ́ àwọn oníbàárà lọ́wọ́ orí àwọn oníbàárà àwọn tó ti pàdé ní orí channel wa yìí àwọn ka gba àwọn ka gbowó lílá náà de ní ṣe àwọn na bá ti gbowó tán àwọn pa phone edere ngan ye han an bá ti be lè gbọ́ pé onega ni lo òyìnbó lásán tó bá ti lè gbọ́ pé èyàn wà ní lo òyìnbó bẹ́yẹn ó ti tán nìyẹn tó bá ti gbọ́ pé èyàn wà ní òyìnbó wọ́n máa bill tó bá eléyìí tó yẹ kó bill no wọ́n máa bill times 5 de han níbo aga náà amure jẹ̀yà nínú amure òtútù iná òtútù hun yin ni an amure Ọlọ́run má jẹ́ jan tọrọ jẹ amure níbo hun yin àwọn amure imure yawo imure taleba ní ìrèlè taleba ní kibi ande taleba gan ande mú lọ ìlú òyìnbó pé jaye gan lè dá tó bá ti wá ní small spiritual problem díẹ̀ báyìí eléyìí tó yẹ kí ẹ̀yin èyàn kẹ́ tún help pé okay o mo ní orú ẹ lọ́mọ ó yá mo wòye báyìí wá kí fi ṣe ẹ dẹ̀ máa gbowó ribiribi owó lílámùlà ni ó meso owó kékeré owó ribiribi ẹ máa gbà lọ́wọ́ wọn ẹ dẹ̀ ní ṣiṣẹ́ wọn ẹ tún máa ṣiṣẹ́ wọn ẹ tin gbà tẹ́ mọ̀ pé ẹ lè ṣe. There is no harm in saying I can't do this thing. Nobody will kill you. I know somebody that knows this thing. Nobody will kill you. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá ti gbowó iṣẹ́ anybody an bá ti gbowó se anybody yanka se and then like tún gba han wo iṣẹ́ wọn ní babaláwo lórí YouTube channel yìí tún gba han wo se anybody yálà oníṣègùn yálà babaláwo yálà ọkùnrin yálà obìnrin ní orí program Yoruba Do Online TV tún gba han wo àwọn ìkálẹ̀ mi ẹ gbọ́ mi tún gba han wo àjọ a make sure pé an pe oni oní channel Yoruba Do Online TV yìí jamu toneti so that in case ji nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ́ni bá ṣẹlẹ̀ ẹ lè máa ní backup pé okay báyìí ló ṣẹlẹ̀ ẹni ọ̀nà kan ye bá dẹ̀ ti fọ́ ló bá la hanwo neyin je bá ti gbà ẹ ó lọ o ẹ bá ti gbọ́ ó ti lọ oble.